múmínà tó ń pera ẹ̀ ní Yínká Adégbolá tó ní òun ní olórí ẹbí àwọn Taniọlọ́hun. Mo sọ fún yín báyìí ẹ̀yin èèyàn mi ipe orogún ìyá Taniọlọ́hun òun ló bí. Mo wá fẹ́ kẹ́ fi òye kí ẹ fi gbé ìrìn àjò ọmọ yìí. Ẹ rí i pé mo sọ nínú fídíò tó lọ wípé ọ̀tá ilé ló ń ṣílẹ̀kùn fún ọ̀tá òde. Àlùmúmínà yìí tó jẹ́ Yínká yìí, ẹ rí i pé àwọn mùsùlùmí wọ́n fà á bọ̀dí. Ẹ rí i pé wọ́n fà á bọ̀dí láti lò against Taniọlọ́hun nítorí pé òun fẹ́ kàn jẹ́ ọ̀tá tẹ́lẹ̀. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Tí ẹ bá wo fídíò tí Alfufu ṣe lánàá, tí ẹ wò èyí tó ṣe ní ìjẹta, ìyẹn Alfufu, ẹ rí pé emphasis tó make lórí Almumini yìí ni. Ẹ rí pé ẹni tó ń sọ pé olórí ẹbí yẹn òun ni Alfufu ń tẹnumọ́. Tí má ti pèyàn ní Alfufu yẹ kẹ́ ti monitor. Tí ẹ bá monitor ẹ type síbẹ̀ kí n rí. Èmi gangan máa fi Alfufu hàn yín sìn. Ṣé rí ọ̀rọ̀ yẹn èmi ò fẹ́ dá sí mọ́. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe gbogbo nǹkan tó bá require tí ó bá require kí n dá sí nínú ọ̀rọ̀ oníṣẹ̀ṣe ni màá dá sí. Ọ̀rọ̀ Taniọlọ́hun mi ò lè mẹ́nu kúrò ńbẹ̀ nítorí oníṣẹ̀ṣe ni. Àfi tó bá jáde lọ́la tó bá sọ pé òun ò ṣiṣẹ́ mọ́. Ṣùgbọ́n pé Alfufu kan bì kan àbí kinní kan bì kan mi ò fẹ́ dá sí mọ́. Ṣùgbọ́n ìgbà tí mo wá rí pé level tó fi operate a gbọ́dọ̀ jẹ́ kí ayé kó mọ̀ wípé àwọn ẹni yìí èèyàn burúkú gbà ni wọ́n. Alfufu ó wá lọ bá Múmínì tó jẹ́ ọmọ orogún Taniọlọ́hun láti máa lò against ẹ̀. Nítorí pé gbogbo ayé ló mọ̀ pé ìfẹ́ tí orogún fẹ́ ra wọn kò dénú. Ìfẹ́ tí àwọn orogún tó fẹ́ ara wọn kò dénú. Òun lè ṣe rí pé ìgbà tí Múmínì yìí máa jáde síta. Ó ṣe bàbá mi Wahid Akinde. Òun nìyẹn o, Alfufu nìyẹn o. Òun láti bá mi fi orúkọ ẹ̀ sí ìbẹ̀tẹ̀ tí ń rìn yẹn o. Alfufu èmi gangan fúnra mi máa fi Alfufu hàn yín sìn. Òun ló fi jẹ́ pé wọ́n rí pé ta làwọn lè lò against Taniọlọ́hun láti fi mú kí wọ́n lè bẹ̀bẹ̀. Alfufu nìyẹn o. Ìjà tí bá ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹbí wọn. Alfufu lè rí yẹn o. Ẹni tí mo ń pè ní Alfufu nìyẹn. Nítorí ibi ìbàjẹ́, ibi ìdàrú làwọn ti ń ṣọlá. Ibẹ̀ làwọn ti ń kó ọrọ̀ tí wọ́n jọ. Nínú kàdàǹkọrú làwọn ti ń kó ọrọ̀ tí wọ́n jọ. Now, Múmínì yìí ó wá jáde síta. Ọ̀rẹ́ Obama kàn mí o. Ó wá jáde síta. Ó wá sọ̀rọ̀. Ó wá sọ̀rọ̀ wípé àwọn oníṣẹ̀ṣe kí wọ́n fi ọmọ òun sílẹ̀. Ẹ jẹ́ bá mi bèrè lọ́wọ́ Múmínì pé kí ni relationship òun àti Taniọlọ́hun. Ṣé mọ̀ pé mo ti bèrè question kan ní ìyí tí mo ṣe last pé èló gan ló nínú primary school Taniọlọ́hun, èló ló ní nínú secondary school Taniọlọ́hun, ìgbà tó lọ sọ́fà èló ló ní bẹ̀. Tó wá bọ́ sórí afẹ́fẹ́ tó ń sọ yí pé nǹkan tí wọ́n ṣe fún Taniọlọ́hun ò tíì tó. Tó bá yẹ pé wọ́n yẹ kó tẹ̀lé òfin Islam ni nǹkan tó yẹ kó ṣe fún yẹ kó jù bẹ́ẹ̀ lọ lẹ́nu ẹni tó sọ pé òun lórí ẹbí lóòótọ́ kò ń ṣe olórí ẹbí o. Eléyìí ò ń ṣe ọ̀rọ̀ yìí pé bóyá mo kàn fẹ́ fi downgrade ẹ̀ kì í ṣe olórí ẹbí wọn. Ṣẹ́rí ṣùpọ̀tọ̀ tó ń sọ yẹn is a very big family. Ẹni tó bá súnmọ́ Ìbàdàn dáadáa á mọ̀ pé is a very big family. Ó dẹ̀ kéré láti pera ẹ̀ ní olórí ẹbí ń bẹ̀. So olórí ẹbí tó ń claim ní pé ṣẹmọ̀ àwọn ọmọ orogún tó bá wà wọ́n á máa sọ pé gẹ́gẹ́ bí àkọ́bí inú ilé pé olórí ẹbí òun ló ṣe sọ́ra ìdí nǹkan. Nígbà tí èèyàn wà ní ibi tó wà yẹn tó jẹ́ pé ọmọ orogún ẹ̀ lẹ́mú sì dì tẹ wá ń lò against ọmọ ìyàwó ṣé ẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ fẹ́ bá wọn túlé wọn tò ní ẹ̀gbọ́n tó jẹ́ pé kò sí nǹkan tó fi wúlò pẹ̀lú Taniọlọ́hun. Ó wá bọ́ sórí afẹ́fẹ́ ó wá ń sọ̀rọ̀ àwa oníṣẹ̀ṣe ẹ wá yí ẹ̀ bó ṣe rí. aláforíjì ni ọba foríjì yẹn tán a tún kẹ́yìn kọlọ bá wa ó sì wọn nú
wọ́n lè túbá wọ́n tọrọ àforíjì àmọ́ pé Ọlọ́run ní aláàánú aláforíjì ọ̀rọ̀ wọn sì gẹ́lẹ́ kò lè yé sí ọ̀yẹn olóye ọ̀rọ̀ máa yé ẹni tó bá lè tẹ́tí láti fi gbọ́rọ̀ ọ̀rọ̀ wa máa yé. wọ́n bá tó wá fẹ́ fi àsìkò yìí ṣe ìkìlọ̀ fún àwọn oníṣẹ̀ṣe orí social media. Ẹ jọ̀wọ́ dà ẹ lọ sọ agbẹjẹ mọ́wọ́ o ilé tó bá fẹ́ jèrè ọmọ rẹ̀ nù yín ọ lọ sọ agbẹjẹ mọ́wọ́ o. bàbá ìwọ ló ní jèrè ọmọ tó bí èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ Yínká Adégbolá ìwọ ló ní jèrè gbogbo ọmọ tó bí kí ló dé wọn kí n sẹran mẹ́ran kọ́kọ́ pa náà èèyàn kan ló kó bá ìyá tiẹ̀ tó bí ẹ tó ní lárí èèyàn kan ló kó bá ìyá tiẹ̀ tó bí ẹ tó lókìkí èèyàn kan ló kó bá ìyá tiẹ̀ táyé ẹ tàbí tàgbàdo àgbàdo kan wúlò láwùjọ jù ẹ lọ ó fẹ́ fi rẹ ewé ta lọ́lọ́run ògo tí Ọlọ́run tó ti ṣe fún orílẹ̀-èdè ó rò pé ó lè bàjẹ́ irọ́ ló pa tí ayé bá ń bá ẹ jà lọ sọ fún àwọn àfáà tó ń tẹ̀lé lọ sọ fún àlùfùfù pé kó fún ẹ ní tírà tó máa lò ó ti yẹ sórí ayé taniolohun ìṣẹ̀ṣe ló ṣe ayé ẹ̀ táyé ẹ̀ fi dùn rí ìwọ tó wà nínú ẹ̀sìn Islam láyé ẹ̀ ló tàbí bíi ráàgì yẹn tó ń sọ̀rọ̀ tó ń gbé tọ́mì ẹni tó bá ti rí àti mọ̀ pé ó ti wà frustrated ó wá wò pé ọ̀nà wo ló fẹ́ gbà ọmọ yìí mà ti lu ọmọ yìí lọ́wọ́ ọmọ yìí mà ti jẹ́ nǹkan àbí kìí ṣe taniolohun àná àbí kìí ṣe Abdulaziz àná ó wá fẹ́ lẹ̀ sábẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó rò pé ó lè ba ìrìn àjò ẹ̀ jẹ́ ìrìn àjò ẹ̀ ló máa bàjẹ́ tọmọtọmọ gbogbo èso tó bá ta rẹ̀ jáde kan ní níláárí bí ògo wọn bá ń tàn báyìí wọ́n máa já wọn wálẹ̀ ní nítorí pé kí ni abiyamọ kan kìí ṣe tí wọ́n ń ṣe yìí abiyamọ kan nílẹ̀ káàárọ̀ òjìrè kìí ṣe tí wọ́n ń ṣe dájúdájú kẹ́ ọmọ àlè ni ẹ́ ọmọ àlè tí ò ṣe fi léde òun ló máa ń wà tó wù yìí àwọn pípù yìí wọ́n máa fi ẹ́ wówó ni alùfùfù máa fi ẹ́ wówó ni ẹ jẹ́ má mi máa love ẹ má bá mi share ètò ẹ má jẹ́ kó flag ẹ alùfùfù ó máa use and dump ẹni ó máa fi ẹ́ wọ owó ni wo òpònú ayíràdà yìí taniolohun máa kẹ́ ẹ ó máa fún ẹ lówó tó bá fi ra ẹ síbi táyé ọwọ́ ń gbé tó bá fi ọwọ́ ẹ síbi tọ́wọ́ ń gbé anáwó òrìṣà fún ẹ anáwó ifá fún ẹ ifá tún mi ṣe ní taniolohun ifá tún mi ṣe ifá dùn mí nínú ó ti yé ẹ sórí gbogbo ìrìn àjò tó ń rìn yìí kò lè pí ẹ sórí bó ṣe jáde tó ń lọ yìí alùfùfù fi ń rówó ni gbogbo information tó náà ní ó fẹ́ sọ nípa àwọn oníṣẹ̀ṣe tó o bá bọ́ síta lọ́la kó sọ nǹkan àṣírí tó ní nípa àwọn oníṣẹ̀ṣe ọmọ àlè Adégbolá ni ẹ ọmọ àlè Adégbolá òun ni ẹ torí aláìní tìjú ṣé rí ọmọkùnrin yìí olórí burúkú ni o olórí burúkú ni nígbà tó jẹ́ ọmọ ìyálé ìyá taniolohun tó jẹ́ ọmọ orogún niyín tó wá ń sọ̀rọ̀ ẹ̀ kí ni tiẹ̀ pẹ̀lú tiẹ̀ ìwọ ló fẹ́ máa bá ìyá ẹ̀ ṣe orogún àbí ìwọ ló fẹ́ máa bá ìyá ẹ̀ ṣe orogún òun ló ṣe lọ lẹ̀ sábẹ́ àwọn àlùfùfù lè jẹ́ confam mo sọ fún ẹ ò lè jẹ́ o fẹ́ ìwọ tó jẹ́ pé o kúrò nìbàdàn olórí burúkú ẹ̀ tó lóun fẹ́ràn taniolohun kò dé Ìlọrin o kò dé Ìlọrin o àlùfùfù musábẹ́ nísìnyí àlùfùfù wọn sọ pé tó bá ti ń bọ̀ nílọrin tí ìyá taniolohun bá ti ń bọ̀ nílọrin pé kó mú wèrè yìí dání pé ṣèbí taniolohun nẹ́gbọ̀n ẹjọ́ ṣẹ́gbọ̀n ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n bẹ̀ yẹn then alùfùfù gbogbo ẹ̀dá tí ò bá ti dúró sí ààyè tó bá ti ń dá sí ọ̀rọ̀ ẹbí ẹlẹ́bí nítorí ìgbà tí ẹbí wọn bẹ̀rẹ̀ ó bá wọn mọ̀gbà yẹn ìgbà tí ogun wà náà ẹbí wọn ó bá wọn mọ̀gbà yẹn bí taniolohun ṣe tó fi survive dé level yìí ó bá wọn mọ̀gbà yẹn olórí burúkú tí ò ní ràwọ̀ ó wá fẹ́ ba ìràwọ̀ jẹ́ gbogbo ẹ̀dákẹ́dà tó bá dúró láti bà ìràwọ̀ taniolohun jẹ́ ìràwọ̀ ìrandíran ẹ̀ ò ní tàn èyí tó bá dẹ̀ ti tàn ó máa já wálẹ̀ ni kò sí nǹkan tó kàn mí ṣùgbọ́n tó bá ti mú ọ̀rọ̀ ìṣẹ̀ṣe dání ó ti kàn mí torí oníṣẹ̀ṣe ni mí ẹ̀yin ní ẹnu rírùn tẹ́ ẹ̀fọ́ láti bí ọdún kan ẹ bọ́ sórí afẹ́fẹ́ ẹ̀ ń sọ pé àwọn oníṣẹ̀ṣe kọ́ lọ sọ́wọ́ àgbéjẹ́mọ́wọ́ kọ́ lọ sọ́wọ́ àgbéjẹ́mọ́wọ́ who are you láti sọ fún àwa pé káwa lọ sọ́wọ́ àgbéjẹ́mọ́wọ́ ta ni ẹ́ alùfùfù ń sì ó mú ẹ sábẹ́ ó fi ẹ́ wówó wọ́n máa sọ pé mo dẹ̀ sọ fún ẹ tó ìwọ aláìníròrí mú mí nìyí nǹka yìí mo sọ fún ẹ tó initially ó wá sórí péjì mi ó sọ̀rọ̀ pé tí n bá mọ taniolohun rí kí n sọ fún ipe kó fi ìgbéraga sílẹ̀ torí ìgbéraga ní síwájú ìparun ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ṣó lẹ́tọ̀ọ́ kó sọ bẹ́ẹ̀ ẹ bá mi máa kọ́mẹ̀ntì kí máa rí kọ́mẹ̀ntì yín o
gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tó ń fẹ́ ire fún àbúrò ẹ̀ ní this situation tí àbúrò ẹ̀ wà tí ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ ilé ẹjọ́ ṣó lẹ́tọ̀ọ́ kó wá síbẹ̀ kẹ́lẹ̀ mọ́ pé ìjà ìlara òun ni olórí burúkú tó pe rẹ̀ ní múmínì Yínká Adégbọlá yìí ìjà ìlara ló ń bá tanilọ́hun jà ẹ̀yin ayé ẹ bá mi sọ fún yín pé tanilọ́hun ò mọ̀ rí tanilọ́hun ò bá tán kì í ṣe ìyá tanilọ́hun ló bí kó lọ du àwọn àbúrò tiẹ̀ kó lọ mójútó àwọn àbúrò tiẹ̀ ìfẹ́ tó rogún fẹ́ra wọn kò dénú kó má dá sọ̀rọ̀ tanilọ́hun rárá torí pé kì í ṣe ìyá ẹ̀ kì í ṣe ìyá ìlò bí tanilọ́hun o àwọn àbúrò tiẹ̀ ò lógo ni ṣé àwọn àbúrò tiẹ̀ ò lógo ni tó wọ́n sọ̀rọ̀ bí ẹni tó pọlọ èyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti rò pé bóyá ó ní mẹ́ńtà ni mo ti rò pé bóyá wèrè ni ìyẹn múmínì yìí tó lóun ọmọ Adégbọlá yìí mi mọ́bi tó ti rí ó kọlà kò lọ́pọlọ gbogbo àwọn tó kọlà lọ́ máa ń lọ́pọlọ mi mọ́bi tó ti rí tiẹ̀. nígbà tó wá sórí afẹ́fẹ́ tó dẹ̀ kọ́mẹ̀ntì síbẹ̀ yìí pé èmi tí ó jẹ́ pé èmi ò mọ tanilọ́hun rí orí afẹ́fẹ́ ni mo ti mọ tanilọ́hun mo dẹ̀ ń fi àdúrà ràn lọ́wọ́ lọ́sàn-án lóru mo dẹ̀ ń fi àdúrà ràn lọ́wọ́ lọ́sàn-án lóru ìwọ tó jẹ́ ẹbí ẹ̀ ò dẹ̀ wá sábẹ́ péjì mi ó wá sọ síbẹ̀ pé tẹni tó bá mọ tanilọ́hun rí kó sọ fún ìgbéraga ní síwájú ìparun ìwọ náà ló wá ń jáde síta ń sì tó wá ń sọ pé tanilọ́hun káwọn oníṣẹ̀ṣe kọ́ fílẹ̀ kọ́ má bá wọn dá sí i pé torí pé kí ni nǹkan táwọn oníṣẹ̀ṣe ń ṣe sí ọ̀rọ̀ ẹ̀ kọ́ túwọ́ lọ́rọ̀ tanilọ́hun ẹ̀ rí pé òun ló máa jì sọ́fìn ayé múmínì Yínká ìwọ ló máa jì sọ́fìn ayé o iná tí wọ́n bá dálẹ̀ fún ẹyẹ gúnugún ẹyẹ mi ló máa fi sun o sórí ráǹkì tó fẹ́ fi tanilọ́hun gbà yẹn ò lè rí gbà láṣẹ àwọn tó láyé láṣẹ àwọn tó ṣe tanilọ́hun ó ti yẹ nísìnyí ìwọ ni alùfùfù wá fi sábínú tó wá ń lòun sí yí pé ìyá tanilọ́hun máa play ẹ̀ fún yín mo kàn fẹ́ pass information fún yín tó máa fi yé yín ni èmi ò tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ ṣùgbọ́n nǹkan tí èèyàn bá ti ṣe tó bá ti mú evidence dání mo dẹ̀ screenshot ẹ̀ mo fi sórí page mi ní fídíò tí mo ṣe last yípe báwo ni èèyàn ṣe máa gbé ọ̀rọ̀ ọnu ilé ẹ̀ tó bá tiẹ̀ èsì tanilọ́hun ṣó yẹ kó gbé ọ̀rọ̀ ẹ̀ wá sí orí afẹ́fẹ́ kó wá máa sọ pé àbúrò ẹ̀ ìgbéraga ní síwájú ìparun fún ǹjẹ́ ọkùnrin ìjẹ́ àbúrò tí ó jẹ́ ẹ̀gbọ́n tanilọ́hun bí nínú ọ̀rọ̀ inú ẹ̀ tí àlùfùfù bá tiẹ̀ fẹ́ fi ẹ́ wọ́wọ́ tó fẹ́ fi ẹ́ wọ́wọ́ ṣé ìwọ ò ní lo làákàyè mo dẹ̀ sọ fẹ́ pé ìlà ló wà lẹ́ẹ̀kẹ́ yìí àwọn tó bá nílà wọ́n ní identity àwọn tó nílà máa ń ní làákàyè má fọ aṣọ ìdọ̀tí ẹ níta tó o bá tanilọ́hun jà nílé má gbèdé orí afẹ́fẹ́ ó wá fẹ́ present ara ẹ gẹ́gẹ́ bí ẹni ire fún àwọn ayé wípé ẹbí ẹ̀ ló ń sọ̀rọ̀ yẹn o ẹbí ẹ̀ ló dúró tì o ẹbí ẹ̀ ló mọ̀ o ẹbí ẹ̀ ló ṣe o ìyá tanilọ́hun ó fi ọyàn ráre ńlẹ̀lẹ̀lẹ̀lẹ̀ ó fi ojú ara láráre ńlẹ̀lẹ̀ fún wọn síbẹ̀síbẹ̀ kóòtù tó lọ last ẹjọ́ tí wọ́n ti gbé wọlé tó ti sọ pé àwọn fẹ́ kí ilé ẹjọ́ kó reduce the bail condition òun lọ treat o ọjọ́ Wednesday ló ti gbé yẹn wọlé o ọjọ́ Wednesday ló ti gbé yẹn wọlé now gbogbo ojú ara tí ìyá tanilọ́hun fi pọ́nlẹ̀ fún àwọn alákatakítí kò take effect ní kóòtù tó ṣẹ̀ lọ yìí èyí tó máa ṣẹ̀ṣẹ̀ lọ yìí la máa fi mọ̀ bóyá gbogbo ọyàn tí ìyá yẹn fi ráre ńlẹ̀lẹ̀ fún wọn bóyá ó ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́ alùfùfù wá bọ́ sórí péèjì ẹ̀ kẹ́ lè mọ̀ pé ẹni bí fapò sùn làwọn pípù yìí ó wá bọ́ sórí péèjì ẹ̀ ó wá sọ pé ìyá tanilọ́hun ẹ̀yin lè bọ́ síta ń sìn kẹ́ máa bẹ̀bẹ̀ ǹjẹ́ ẹ rántí ìgbà tí wọ́n ń pè yín tí wọ́n sọ fún yín pé àyà ọmọ yìí máa ń ṣe wọn lọ́mà ni ọmọ yìí máa ń ṣe wọn lọ́mà ni kí lẹ sọ ẹni àwọn oníṣẹ̀ṣe wọ́n ti gba lọ́ọ̀yà fọmọ mi wọ́n ti gba lọ́ọ̀yà fọmọ mi ẹ fọmọ mi sílẹ̀ àwọn oníṣẹ̀ṣe wọ́n ti gba lọ́ọ̀yà fọmọ mi ó mì pé torí àlùfùfù ó ti sọ nínú fídíò kan tó ṣe tí mo dẹ̀ ti download ẹ̀ wípé nígbà tí ogun ẹ̀sìn ń wà yìí lọ́lọ́run vindicate òun lórí ọ̀rọ̀ yìí pé wọ́n náà ń jí dọ́là ẹjọ́ torí ọlọ́run ẹni ẹ̀mú tanilọ́hun fún defamation of character àlùfùfù sọ pé ìjà ẹ̀sìn ni ipò ogun ẹ̀sìn ni ṣé ó ti wá hàn sáyé ó ti wá hàn mo dẹ̀ ń sọ fún yín pé gbogbo ìwà tẹ̀ ń wù yìí bàtà yín tó ń ró kólákólá yìí ẹ̀ ń train wa ni àwa náà dẹ̀ ti ń wọ́ọ̀ṣì yín àwa náà ń study yín nítorí pé kí ni you cannot win all time gbogbo ìgbà kọ́ lẹ máa fi máa win kò sí champion forever kò sí champion forever ẹ fi ọ̀tẹ̀ sílẹ̀ ẹ fi ìkà sílẹ̀ ẹ dẹ̀ dúró sínú ẹ wá sínú ìṣẹ̀ṣe ẹ wá sínú ẹ̀sìn àlàáfíà ẹ wá sínú ẹ̀sìn tí ó ní àánú ẹ wá sínú ẹ̀sìn tí ojú rere àti àánú Olódùmarè ń gbénú ẹ̀ alùfùfù kí ló fẹ́ gẹ̀ẹ́nì nínú yí pé kò ṣáà máa lọ káàkiri
kó máa lọ máa tọ̀mẹ́ǹtì àwọn èèyàn kó máa gba information kó máa jókòó kó máa fi ra mọ́tò kó máa fi gbogbo nǹkan tó ń kó jọ yìí alùfùfù kò lè pẹ́ ẹ̀ nítorí pé kí ni gbogbo nǹkan tó ń ṣe yìí kó o tó lọ torí àwọn bàbá ẹ̀ tó ṣe ìtọ́jú bẹ́ẹ̀ lọ tí wọ́n bú òrìṣà apá wọn ń gbọ̀n ẹsẹ̀ wọn ń gbọ̀n wọ́n fi agídí ń gbé wọn sórí ṣíà ni ó yẹ kó ti mẹni tí mò ń bá wí wọ́n ń gbé wọn bí ìṣègìdì báyìí sí orí ṣíà ni àwọn bàbá tiẹ̀ tí wọ́n ti kọ́kọ́ ń bú ìṣẹ̀ṣe ṣùgbọ́n ẹ lè gbọ́ nítorí tẹ́ ẹ̀ bàbá ẹ̀sìn ìṣẹ̀ṣe jẹ́ ẹ lè rówó nǹkan tẹ́mi wá ṣàfẹ́ sọ fún ayé ni pé ṣe rí ọmọkùnrin tó lóun olórí ẹbí yìí kì í ṣe olórí ẹbí o ọmọ ọba kan ló jẹ́ o àkọ́bí bàbá Taniọlọ́hun ni láti ìbẹ̀rẹ̀ ayé dẹ̀ ni ó ti ń bá Taniọlọ́hun ṣe ọ̀tá kò mọ̀ kankan nípa Taniọlọ́hun bàbá olórí burúkú aláyé bàjẹ́ tó yẹ kó wá kí adé ifá ṣẹ́fá fún ẹ lọ́fẹ̀ẹ́ káyé ẹ kó lè nítumọ̀ kí ogun tó ń jà ẹ tó nílàlẹ́kẹ̀ẹ́ táyé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn kógun yẹn lè ṣe ó dúró síbi tó wà alùfùfù wà ní mọ́tò ó ń gbélé oní pop ìwọ ń ṣòṣì ó ń bọ́ sórí ayélujára ó ń dátọ́ mi bí ẹni táyé ń ṣe ó ń sòṣì ọ̀rọ̀ lẹ́nu ìlara òjò gbádùn ìlara pa ẹ́kú mọ́tò tó ti lọ ló ń ṣẹ́wọ́ sí Taniọlọ́hun mọ́tò tó ti lọ òun ló ń ṣẹ́wọ́ sí lórí ẹ̀ kí ló dé ṣé ìgbà tí ìyá tiẹ̀ tó ń lọ ó sọ fún ẹ pé ìyá Taniọlọ́hun ni kò bá ṣorogún àbí àwọn ọmọ tí ìyá Taniọlọ́hun bí òun ni kò bá ṣorogún ló fi jẹ́ pé ìwọ ló máa lọ sásá bí àwọn alìfùfù àti sàkámà online tv tẹ máa ṣe orí burúkú bẹ́ẹ̀ ò ní nísinmi o torí ewé ojú omi ò nísinmi Mùmínì àti gbogbo ẹ̀yin tẹ́ ìgbìmọ̀ ìkà tẹ́ ìgbìmọ̀ ọ̀tẹ̀ jẹ́ kí wọ́n sọ fún alìfùfù gbogbo ẹ̀dá tó bá ń dalé onílérú kò ní nísinmi ilé ò ní tù gbogbo ẹ̀dá tó bá ń balẹ̀ onílé jẹ́ ilé àti ọ̀nà ẹ̀ máa bàjẹ́ ni tó o ti fi ọwọ́ ara ẹ bó o ṣe mú ọmọ orogún Taniọlọ́hun ìyá ẹ̀ tó ṣe fàbọ̀dì tó ń lo ègéǹsì Taniọlọ́hun yẹn o ti tú ilé ara ẹ ó ti yé alùfùfù ó ti tú ilé ara ẹ nítorí gbogbo ẹrù tí ó kàn ẹ́ òun ló gbé sórí nítorí àtẹnujẹ ibi tí àtẹnujẹ bá ẹ dé òun nìyẹn ó ti yé alùfùfù ibi tí àtẹnujẹ tó bá ẹ dé òun nìyẹn so gbogbo ẹ̀yin èèyàn mi bọ̀bọ̀ yẹn tó lóun olórí ẹbí kò sẹ́ni tó fi ṣe olórí ẹbí o òun ló fi rẹ̀ ṣe olórí ẹbí but fortunately kò ní criteria olórí ẹbí ṣe mọ̀ yí pé kì í ṣe pé mo kàn déédéé bọ́ sórí afẹ́fẹ́ mo kàn déédéé wò pé kí n máa sọ̀rọ̀ but obìnrin ni mí tí nǹkan bá dẹ̀ ti ń lọ báyìí obìnrin máa ti understand pé nǹkan tó ń ṣẹlẹ̀ rèé ìjà orogún òun ni Mùmínì ń jà lórí afẹ́fẹ́ ilé olden days ilé bàbá wọn òun ni kọ́kọ́rọ́ ọbẹ̀ parí sí olórí ẹbí tí òrówó ra blọọkù aláìní tìjú ó rí ohun tí fà ṣe ni ó rí nǹkan tí fà ṣe ni ìwọ táyé ẹ ti ta ìwọ táyé ẹ ti da sọ fún àlùfùfù pé kó lọ kọ́lé fún ẹ sọ fún àlùfùfù pé kó lọ kọ́lé fún ẹ torí nǹkan tó ń wá nìyẹn ò dẹ̀ lè jẹ́ nítorí àlùfùfù ìwọ̀nba yìí tó ti ṣe fún àwọn ìyá oníye ọlọ́ṣun tó lóun di kínní ìwọ̀nba owó yẹn tó ti rí kò lè easy fún láti tún pariwo ìwọ náà pé àwọn tó fẹ́ dáwó fún ẹ àti pé wọn kì í dáwó fún ẹni tó sì wà náà sí wọn tẹ́lẹ̀ ó ti yẹ so o lè rówó tiẹ̀ kàn máa ta ni wà wá mú ẹnu ẹ rírùn tó fọ́ láti ọdún kan ó wá ń sọ láyì ẹ Mùmínì má ẹ fà láyì ẹ sọ̀rọ̀ sí adé ifá mọ́ tó ti gbọ́ evangelist adéfẹ́ ìwàlẹ̀sìn má láyì ẹ sọ̀rọ̀ sí mọ́ aṣíwájú tàwa nìyẹn nínú ìṣẹ̀ṣe ó ti yẹ ń sìn má sọ̀rọ̀ sí mọ́ láyì ẹ ó ju ẹnu ẹ lọ ìwọ tó ní lárí kò sí nǹkan tó ń ṣe ní ayé yìí tó fẹ́ rí tọ́ka sí pò ṣe àwítàn bọ́ sórí afẹ́fẹ́ ó sọ pé Taniọlọ́hun gan ló ti jẹ́ lówó ẹjọ́ Mr. Man èló lẹ́ní l'account èló lẹ́ní lọ́wọ́ Taniọlọ́hun máa bọ́ ẹ Taniọlọ́hun ó máa bọ́ ẹ èló lẹ́ní lọ́wọ́ tí orí burúkú ò bá fẹ́ ṣí ẹ tí ò bá fẹ́ kí àwọn tó láyé kí wọ́n kí ọwọ́ bọ ibi tí ò yẹ kọ́kọ́ ọwọ́ bọ̀ fún ẹ lépè má ever wá sí orí afẹ́fẹ́ kó wá gbé ẹnu ẹ rírùn yẹn wá sọ lórí ọ̀rọ̀ Taniọlọ́hun ò kì í ṣe ọmọ ìsìlámù yín o Taniọlọ́hun kò ṣe ọmọ mùsùlùmù o ọmọ ìṣẹ̀ṣe ni má dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ fi wálẹ̀ pẹ̀lú ẹ̀
ó ti yẹ ó láàánú ẹ̀ fi wálẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá jẹ́ pé ayé gbà fún ẹni wá tipátipẹ́ so ìfẹ́ wo ni ó wá ní sí lójijì ìfẹ́ wo ló ní sí lójijì ìfẹ́ kò fi lé ọmọ ọ̀tá ìlọ́wọ́ alùmọ́mínì òpònú àgbàyà aláìlọ́pọlọ ṣé ìfẹ́ kò fi sórí ọwọ́ ọmọ ọ̀tá ẹ̀ ni ó wá wò kó tó bá ti mú Evangelist Adé Fásẹ́nu á filẹ̀ ayé awáráyè mu irọ́ ló pa ò ní jẹ ó máa tẹ́po ni aṣọ ẹ̀tẹ́ ló máa wọ̀ ìwọ lórí burúkú ayídàdà yìí àwọn ń dá sọ̀rọ̀ tí ọkàn wà ọ̀rọ̀ tó bá ti jọ ọmọ ìṣẹ̀ṣe làwa ń dá sí so ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ni a dẹ̀ lè dá sí ó ti yẹ ìwọ lò lẹ́tọ̀ọ́ láti dá sọ̀rọ̀ tàdé ọlọ́ọ̀ ìwọ ṣáà lọ dúró sẹ́yìn àwọn àlùfùfù lọ dúró sẹ́yìn àwọn àlùfùfù ibi tó bìlọ́ǹgì nìyẹn ibi tó bìlọ́ǹgì nìyẹn má wàá sọ pé ìwọ tọmọ ta lọ́lọ́run sọ yí pé ọmọ orogún ta lọ́lọ́run ni ẹ ìwọ ò ṣe bọ́tà kó sọ yí pé kó ṣàlàyé bó ṣe jẹ́ fáyé ìwọ bọ́ síta kó ṣàlàyé bó ṣe jẹ́ fáyé pé ọmọ orogún ni ẹ o kí ló dé tó lè sọ pé orogún ni ẹ tó wá ń sọ pé ìwọ olórí ẹbí kí ayé lè rò pé ó rí comment section ní táwọn èèyàn sọ pé at last àwọn mùsùlùmí wọ́n get àwọn ẹbí ta lọ́lọ́run ṣá at last wọ́n ra àwọn ẹbí ta lọ́lọ́run ṣá ó rí ni ó rí comment àwọn èèyàn láì ní tìjú òpònú ayírádà gbọ́ oh my god tí àwọn tó ní ilé tó ń gbé yẹn tí wọ́n bá tẹra mọ́ṣẹ́ tí wọ́n gbóṣì tí wọ́n gbé dání tí wọ́n bá ti àwọn ọmọ wọn jẹ́ ṣé wàá rí ilé sùn ìwọ láì ní tìjú yìí ṣé ìwọ ló ní ṣẹ̀ṣẹ̀ kan tí ò ní lárí ni ọ̀dọ̀ yín ló ṣí pọ̀ sí àwọn tó ń rówó nu yóò pọ̀ ọ̀dọ̀ yín òun ló ṣí pọ̀ sí ká mú ẹni ẹlẹ́ni ká ba yé ẹ̀jẹ̀ ká fi là òun lẹ fi mí kẹ̀dẹ̀ fi nọ́mbà sórí afẹ́fẹ́ pé kó dáwó fún yín so lọ́mọ wọn ara ẹ o má wá sí orí afẹ́fẹ́ wá sọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe táyé ò bá fẹ́ ta dọ́jọ́ alẹ́ má wá sí orí afẹ́fẹ́ wá sọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe ó ti yẹ ẹ́ sìn o kì í ṣe ẹ̀gbọ́n Tani Olohun orogún Tani Olohun ni ẹ ọ̀tá ẹ̀ ní ẹ lọ́jọ́kọ̀ ara ẹ ìwọ àlùfùfù tó dẹ̀ ń sọ pé tí Tani Olohun bá ti ń bọ̀ nílọrin tó tún fẹ́ wá fòbòjulẹ̀ ìyá Tani Olohun nǹkan tó bá bọ́ síta wá fòbòjulẹ̀ fún yín á jẹ́ pé wọn ò ronú pẹ̀lú bí wọ́n ṣe fòbòjulẹ̀ fún yín tó yẹn tó tún fi ọyàn julẹ̀ fún ẹ̀yin ìrankíran yìí tí ẹ̀ ti torí ẹ̀ make effect ní kóòtù báyìí ìwé tó ti gbé wọlé ní Wednesday òun ló tún treat kì í ṣe pé wọ́n sọ pé a máa gbúrò pé ìyá ti ń bẹ̀bẹ̀ o àlùfùfù a máa sọ pé DJ YK ìyẹn Adé Ifá ló ń bá wí o DJ YK ṣé o mọ̀ pé Tani Olohun nǹkan ti ń tú àṣírí ẹ̀ o wá bẹ̀rẹ̀ sí ní ṣe fíìmù oríṣiríṣi ẹlẹ́tàn tani ò mọ̀ ẹ́ tani ò mọ̀ àlùfùfù tani ò mọ̀ ẹ́ àwọn tó ń ṣẹ̀sìn Islam bíi tiẹ̀ gan wọ́n mọ̀ ẹ́ pé ọ̀lẹ olè abatẹnijẹ́ fi wówó ni ẹ́ wọ́n mọ̀ ẹ́ pé oníranù ni ẹ́ pé oníṣẹ́ àti àárọ̀ rẹ̀ kì í ti ṣe gba tí mo ti rí fídíò tí àlùfùfù ṣe ló ti yẹ kí n ti ṣe fídíò látàárọ̀ but I was very very busy torí mo níṣẹ́ lọ́wọ́ mi ń ṣe olóṣì bíi tiyín tí oníṣẹ́ tẹ́ pé orí afẹ́fẹ́ ló máa jókòó sí látàárọ̀ dalẹ́ tí wọ́n àgbàlagbà tó ti bímọ àlùfùfù wá ṣáà ti bímọ tó ń bímọ kí wọ́n jẹ́ pé ìdí màdàrú ìṣá ló ti máa jẹun títí dọjọ́ alẹ́ wàá máa fi rẹ̀ máa wé Evangelist Adé Ifá ìwàlẹ̀sìn ẹni tó níṣẹ́ lọ́wọ́ ìwọ tó jẹ́ pé kò síṣẹ́ lọ́wọ́ ẹ ju yí pé kó máa sọ ìtàn tó kánú ìwé lọ kó máa sọ ìtàn tó kánú ìwé kó dẹ̀ máa tọrọ bárà so gbogbo èèyàn ń wò ẹ́ láwò òsùn kò ń wo rẹ̀ láwò rẹ̀ ni òun ríra ẹbí nǹkan òun ríra ẹbí dókítọ̀ ìwọ dr rubbish wo bí mo ṣe wà yìí èmi àti yín ò sí ní sàwáwò o torí kò sí kọ̀kọ́ lọ́pọlọ yín ó yẹ yín kò sí kọ̀kọ́ lọ́pọlọ yín ju olè lọ o èmi dẹ̀ níṣẹ́ lọ́wọ́ mo níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin lẹ̀ níṣẹ́ lọ́wọ́ tó yẹ pé ibi tẹ́ ti ń rí owó nìyẹn gbọ́dọ̀ mójútó now àlùfùfù ń sìn kí ló fẹ́ gẹ̀ẹ́nì nínú yí pé kó fi ìyá yìí pa yí pé ẹ̀bẹ̀ ẹ̀rọ nìyá yìí ń bẹ̀ kí ló fẹ́ gẹ̀ẹ́nì ń bẹ̀ kí ló fẹ́ gẹ̀ẹ́nì ó sì tún fẹ́ rówó nù yẹn náà ó sì tún fẹ́ rówó ń bẹ̀ kí ló ń ṣe yín náà kí ló ń ṣe yín ṣe rí fídíò tí mo fẹ́ play fún yín mo kàn ń wò ó pé ẹ̀yin náà ti máa rí lórí afẹ́fẹ́ kó má dàbí repetition ó yẹ yín sìn ó ní mo ṣe ń lọ́ra. torí àwọn akẹ́kọ̀ọ́ tó bọ́ tàbí tó ń ṣépè fún àwọn tá à ń bá ọmọ wa bẹ̀bẹ̀ yẹn ló dé ẹ̀yà báyìí gan-an ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ yìí ìkan náà ń pèrè ẹ̀ ní ayé ìrìn ìṣẹ̀ṣẹ̀ mọ̀ ń bá ọmọ tèmi kó ṣe nǹkan tí ò dáa wọ́n tó bọ́ ta ó tó ń bú mi ó tó ń ṣépè fún mi. ẹ bá mi bèrè lọ́wọ́ bọ̀dá ọ̀dẹ̀ abilala lẹ́nu
tó ní ọmọ tòun ṣé wọ́n lo bí tanilọ́hun ni ṣé bọ́mọ orogún ni ẹ́ oko kì í jẹ́ bàbá tọmọ kó má làálàá ó ti yẹ oko kì í jẹ́ bàbá tọmọ kó má làálàá aláwà láàrin yìí aláwà láàrin yìí ẹ lè jẹ́ ọmọ ẹ lè má jẹ́ orúkọ kan náà ikùn tó gbé yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni obìnrin tó rù yín sínú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ìkà ni ẹ ò kì í ṣe ó ń ṣe bàbá ẹ̀ bàbá kan ò ní fi ọmọ ẹ̀ fọ́ta kò sí bàbá rẹ̀ tó máa fi ọmọ ẹ̀ fọ́ta tó máa ti ọmọ ẹ̀ sẹ́nu kìnìún ó ti yẹ so a ti mọ irú èèyàn tí wọ́n jẹ́ ẹni tó bá rí ẹ tó ń sọ̀rọ̀ bí ẹni tójú ẹ̀ tutù tó ń sọ̀rọ̀ bí kíni wọ́n á ní ọ̀rọ̀ oore ló máa gbọ́ lẹ́nu ẹ̀ wọn ò ní mọ̀ pé instrument ló jẹ́ àwọn mùsùlùmí ló fẹ́ lù ẹ́ against Tanilọ́hun irọ́ dẹ̀ lẹ pa ó ti yẹ irọ́ ló pa. wọ́n ètò bọ́ta o tún ń bú mi o tún ń ṣépè fún mi ṣé báyìí lẹ rí ni ẹ̀yin ń ṣẹ̀ṣẹ̀ yìí sígbà kí jẹ́ pé a ti mọ àwọn àgbààgbà ṣẹ̀ṣẹ̀ kan tẹ́lẹ̀ ní tí wọ́n jẹ́ yàn gèrè torí pé nígbà táwọn kéékèèké a máa ń wọ só bàbá wa yẹmẹ lẹ́bù wọn ìfọ́ olókun àfọwọ́dá yọ̀ ń pààyàn létí ní NTA Ìbàdàn láti máa ń rí àwọn ẹ̀kọ́ kọ́nú àwọn eré yẹn tí bàjẹ́ pé a ti mọ àwọn èèyàn àbárò pé ẹbí gbogbo oníṣẹ̀ṣẹ̀ ṣeré nìyẹn. ẹni pópónù ni wọ́n báwo lóníṣẹ̀ṣe ṣe rí Múmínì Yínká báwo lóníṣẹ̀ṣe ṣe rí àwọn oníṣẹ̀ṣe lọ sí Ìlọrin ẹ̀ ń sọ wọ́n lóko àwọn ìran ẹ̀ wọ́n ń sọ wọ́n lóko ńbẹ̀ wọ́n sọ pé kí wọ́n fi Tanilọ́hun lẹ̀ kọ́ máa wá wò wọ́n ṣà intimidate wọn bí kíka Tanilọ́hun kó wẹ̀yìn wò kó má rí èèyàn kankan mọ́ tó bá dúró àwọn oníṣẹ̀ṣe tó ń sọ pé báwo lọ ṣe rí wọn máa bá wọn jà nígbà tó níyàwó mẹ́ta tó lọ gbé Tanilọ́hun tó fi wọ́n lé CP lọ́wọ́ a máa pé oníyàwó mẹ́ta lẹ́jọ́ bẹ́ẹ̀ ni ìyá mi Comfort alátẹnujẹ ni wọn wá fún lówó gidi bóyá bí ó lè jẹ́ ṣéǹjì kan owó tẹ̀ wọn ò tẹ̀ lè fún alùfùfù sì máa fi wówó ni òpònú ayérádà yóò dẹ ló sẹ́ǹsì ẹ alùfùfù fẹ́ fi ẹ́ wówó ni alùfùfù ó fẹ́ lò ẹ́ ni ó fẹ́ lò ẹ́ ni náà nǹkan tí wọ́n wá fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ fi ìyà Tanilọ́hun àwọn ló fẹ́ fi ìyà Tanilọ́hun sí abẹ́ òpònú yìí so tí ìyà Tanilọ́hun bá ti ń bọ̀ ní court tó bá ti ń bọ̀ nílọrin wá bẹ àwọn ẹrú tó wà nílọrin o yí pé kó mú òpònú ọ̀dẹ̀ yìí bàbá ọ̀dẹ̀ yìí alápá má ṣiṣẹ́ ọ̀lẹ olè abilala lẹ́nu kó mu dání ṣé irú ẹni téèyàn mú dání lélẹ̀ tó bá tiẹ̀ wá jẹ́ pé ojó lórí ẹbí ire o nídìí láti ro tẹ̀sìn gbogbo ẹ̀dá tó bá ti ń mú gbogbo nǹkan tó ti ń fi sábẹ́ ẹ̀sìn kò sí bó ṣe fẹ́ dájọ́ tó fẹ́ dáadáa ìwọ ò tiẹ̀ wọ́jọ́ wájú ìwọ ò tiẹ̀ wọ́jọ́ wájú tẹ́ bá wo péjì mi sí àwọn mùsùlùmí ló pọ̀ jù ń bẹ̀ tí wọ́n dẹ̀ ń kọ́mẹ̀ntì oríṣiríṣi èmi ò dẹ̀ rí ti yín rò torí pé kí ni àwọn bàbá yín tí wọ́n ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ ìkan kú sínú omi ni tí mọ́tò ẹ̀ títí ẹsẹ̀ mọ́tò ẹ̀ wà lókè báyìí ẹ ṣáà rántí kò sí pẹ́ púpọ̀ o ẹ mọ bó ṣe bọ́ ọ̀ṣun tó ẹ mọ bó ṣe ọ̀ṣun tó bù yẹn ọ̀ṣun yẹn ló gbẹ̀mí ẹ̀gbẹ̀yìn inú omi ọ̀ṣun yẹn náà ló kú sí so ẹ̀yin náà máa kú sódò ni omi á pa yín lórí bẹ́ẹ̀ ni ẹ mú omi á pa yín lórí gbogbo ẹ̀yin tẹ̀ ń bọ́ sábẹ́ comment section oníṣẹ̀ṣe tẹ̀ ń sọ̀sọ̀kúsọ síbẹ̀ omi á pa yín lórí òòṣà tó wà nínú omi á pa yín lórí ẹ̀yin wèrè yìí now ẹ jọ kí ni nǹkan tí eléyìí fẹ́ lọ sọ ní Ìlọrin Tanilọ́hun dẹ̀ sẹ́ pé o lọ sí Ìlọrin pé o sọ fún Tanilọ́hun pé o fẹ́ rí pé kọ́jẹ́ kó rí oní Tanilọ́hun sọ pé kò má rí of which wèrè ò kúrò nìbàdàn wèrè yìí kò kúrò nìbàdàn kò tẹ̀ta kò lọ lọ́rin ó wá ń bá ọmọ yẹn ó wá ń bá Tanilọ́hun ó wá ń bá ń jàjà orogún alùfùfù ó ti hàn sí ojú gbogbo wa wípé ìjà orogún òun ni ẹni tó mú bọ́ọ̀dì ló ń jà so kò lè tẹ̀lé ìyá ẹ̀ kò lè tẹ̀lé lọ bẹ̀bẹ̀ nílọrin so ẹ̀yin ni kẹ́ lọ wá olórí ẹbí mi fún Tanilọ́hun torí ọ̀rọ̀ defamation of character ó relate mọ́ ọ̀rọ̀ family ṣe ti gbọ́ ó relate mọ́ ọ̀rọ̀ family ẹ̀yin lẹ ṣẹ̀ṣẹ̀ máa bá wọn ro bí wọ́n ṣe fẹ́ ṣe life wọn ẹ̀yin lẹ máa sọ fún ìyá Tanilọ́hun wípé kó recognize àkọ́bí bá ọkọ ẹ̀ àti olórí ẹbí ṣé ponú ni èèyàn lè wá tó ilé tiyín alùfùfù ṣé èèyàn lè wá tó ilé tiyín ilé onílé dùn wówó ilé onílé ó dùn tipẹlẹ mọ́
èèyàn lè wá sílé tiẹ̀ kó wá bẹ́ẹ̀ tó lé tiẹ̀ ìwọ ló máa bá Tani Olohun ló máa júwe ẹni tó máa bá ṣe fún ìwọ ló máa júwe bàbá ẹ̀ fún gbogbo òṣì tẹ́ ń ṣe yẹn Tani Olohun ò bá wa sọ lórí afẹ́fẹ́ pé àwa fáǹsì òun o ẹ̀gbọ́n òun ni Mùmínì o Yínká o ó ti yé so gbogbo yẹn tẹ́ tí invite sínú láìfù sínú kéèsì yẹn kò lè work ó wá sọ ọ̀rọ̀ ó wá ní gbogbo àṣírí àwọn oníṣẹ̀ṣe ó ló wà lọ́wọ́ òun ẹbí gbogbo ń tẹ̀sẹ̀ sílé nìyẹn èmi dẹ̀ fẹ́ nígbà tẹ̀mí jáde kó bọ́ síta kó wá ṣàlàyé àṣírí tó wà lọ́wọ́ tiẹ̀ tó ń bá wà nù jẹ́ nípa àwa oníṣẹ̀ṣe kó wá sọ. sọ èyí tó ń ṣépè fún wa ọjọ́ wa lójú náà ẹ wò pònú bọ̀dọ̀dẹ̀ tí ọba ní tẹ̀sẹ̀ ọba nǹkan bá ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ òkèṣẹ́ lásán àwọn tí wọ́n kọ̀ déta tí wọ́n ń tọ̀ nù lé àwọn ló fà á jẹ́rí nígbà tí àwọn tí wọ́n kọ̀ déta tí wọ́n ń tọ̀ nù lé ni tábàjẹ́ pé a rí àwọn kan ló àwọn fámìlì wa tọrọ òye tá à ń sàlàyé fún tí òye wọn tí wọ́n wá lọ bọ́ọ̀dù sọ́dọ̀ yín tí wọ́n wá lọ́wọ́. ṣé ń gbọ́ tí wọ́n wá lọ bọ́ọ̀dì sọ́dọ̀ yín àwọn ọ̀nà fámìlì wa tọrọ òye ẹ máa gbọ́ mo fẹ́ kó clear sí yín ni o. wọ́n wá lọ bọ́ọ̀dù sọ́dọ̀ yín tí wọ́n wá lọ́wọ́ yín tí ó ṣe lọ́wọ́ àwọn ló fà ìwọ síbẹ̀ ẹ lọ ṣọ́ra yín o ẹ lọ ṣọ́ra yín gidi gan dẹ́gbà fẹ́ rí ìbínú Ọlọ́run èèyàn ń ṣẹ̀ṣẹ̀ yìí o ẹ lọ ṣọ́ra yín gidi gan o. bàbá ìbínú Ọlọ́run gọ́gọ́ ti wà lára ìwọ ìbínú Ọlọ́run ó ti wà lára ẹ̀ wá rí pé bí ẹni tó ti wà táyé ẹ̀ ti ta bẹ́ẹ̀ lórí ó ti yẹ ìwọ gọ́gọ́ ni ìbínú Ọlọ́run ti ń bájà báyìí nítorí bàbá Tani Olohun gan ti ń wẹ̀yìn wò ó wò pé ó yẹ kó tún ẹ̀yìn òun ṣe ni ó yẹ kó tún ilé òun ṣe ni ó ń dálé òun rú leléyìí bàbá Tani Olohun gan lọ́rùn ó ti ń sọ pé òun da ilé òun rú leléyìí ipò máa ríjà òun so ó dẹ̀ di dandan kó ríjà bàbá ẹ̀ ó di dandan kó ríjà bàbá Tani Olohun á yọ sí ẹ lójú oorun á yọ sí ẹ lójú ayé ìràwọ̀ eléyìí ti tàn ó lè ó kò sí nǹkan tó fẹ́ ṣe sí kò rán iṣẹ́ kò rán ìyá tiẹ̀ ń ṣẹ́ kí ìyá tiẹ̀ kí wọn náà lọ bẹ̀ ìyá tiẹ̀ kí ìyá tiẹ̀ náà kó tó rí ẹ ṣe ó ti yẹ ó jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ọmọ orogún ìyẹn ò sọ yí pé kí ọlá ẹ kó ju tiẹ̀ lọ oníkálukú ló yàn pín ẹ̀ lọ́rùn ṣé rí ọmọkùnrin yìí ó ti ń dúró de ọjọ́ tí ọmọ Tani Olohun yẹn máa níṣòro tẹ́lẹ̀ nígbà tí èèyàn wà nínú ẹ̀sìn Islam tí táyé ò mọ̀ tí ò jẹ́ nǹkan kan nu ayé ó wá wọnú ìṣẹ̀ṣe Ọlọ́run wá kẹ́ ó wá déèyàn ìwọ wèrè yìí wá ń sọ̀rọ̀ instead pé kíwọ náà kó tètè lọ bá evangelist Adéfá pé kó bẹ́ẹ̀ wo ewé òṣì orí ẹ kó bẹ́ẹ̀ wẹ̀ dànù kó bẹ́ẹ̀ táyé ẹ ṣe pé àkọ́bí ọmọ mà ní ẹ̀ ó mà ní nǹkan àkọ́bí lọ́wọ́ ipe kan bẹ́ẹ̀ tú orí ẹ ṣe kí Ifá olóko asọ̀rọ̀ dáyà tó rẹni tí ò sùn wọ́n ṣe kó bẹ́ẹ̀ tó rí ẹ ṣe ọ̀tẹ̀ àti lára kò jẹ́ ó gbádùn ó wá mú ọ̀rọ̀ oníṣẹ̀ṣe sẹ́nu ó ní ṣan tó dájẹ́. èèyàn ń ṣẹ̀ṣẹ̀ yìí o ẹ lọ ṣọ́ra yín gidi gan o ọ̀rọ̀ yín pọ̀ lọ́wọ́ mi o mọ̀kàn ń sẹ́nu kù fún yín ni o ní gbogbo àwọn àṣírí yín ó wà lọ́wọ́ mi gidi gan èyí ọ̀rọ̀ yìí gbogbo ń tẹ́ ẹ ṣe ata ó wà lọ́wọ́ mi báyìí ṣùgbọ́n ọba yín fi pamọ́. ṣe gbọ́rọ̀ àní èmi tí mo sọ fún yín pé ọ̀tá lẹni ìjẹ́ sí Tani Olohun ó ní àṣírí àwọn oníṣẹ̀ṣe ó ní wà lọ́wọ́ àwọn gan lọ́wọ́ òun gan ó ní òun fi pamọ́ ó ní kò tí ì yá tó máa sọ ẹni pé wèrè ni ṣé ẹ̀yin náà ti gẹ̀ẹ́tì ń sìn pé kì í ṣe ìjà tí kì í ṣe Islam gangan òun náà jàjà Islam o ṣùgbọ́n ìjà orogún ipò ọmọ orogún òun yé ló ti lo mọ́tò yìí yé ọmọ orogún òun yé ni mọ́lẹ̀ ti tó yìí ló ti lókìkí yìí ìjà tó ń bàjà nìyẹn. ìjà tó ń bàjà nìyẹn so kò ń ṣe wípé bóyá ó fẹ́ràn Tani Olohun ìlú kọ́wọ́kọ́wọ́ òun ló ń lù fún ṣùgbọ́n lóun máa jù ẹ lọ adẹ́dàá ṣẹ̀dá ó máa jù ẹ lọ lórí ọ̀rọ̀ Tani Olohun ó wá ń jáde lójoojúmọ́ ìwọ náà ṣe fídíò ìwọ náà ti ń pẹ́ra ẹ ní nǹkan ìwọ náà fẹ́ ẹ̀yin èèyàn ẹ wo ayé lé o ṣẹ́rí tí ogun máa ń búramúramù tó ń búramúramù ẹ kọ́kọ́ wo inú ilé yín wò ogun inú ilé òun ló ń ṣàlàyé fún títa pé ibí ni kò wọ̀ olórí burúkú tó ń ṣiṣẹ́ àwọn mùsùlùmí lélẹ̀ gbogbo bí wọ́n ṣe mú Tani Olohun ó ti kọ́kọ́ sẹ́ẹ̀tì Tani Olohun ọ̀pù rí olórí burúkú yìí
tọ́lọ́hun ò jẹ́ kí ọmọ yẹn fọ́ sí lọ́wọ́. bí mo ṣe wà yìí kò nídìí pé kéèyàn sọ̀rọ̀ fún mi tí n bá ti rí ọ̀rọ̀ tó sọ báyìí tí n bá bẹ expatiate ọ̀rọ̀ yẹn ó má dàbí ẹni pé mo bá yín gbélé ni. so ẹ bá wa bẹ̀ kó sọ gbogbo àṣírí wa síta fáyé. ọpẹ́ lọ́wọ́ adúlọ ni tí òwú ẹ̀yin èèyàn tẹ́ ń bá wa bẹ̀bẹ̀ àti yẹ ká TNT òdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà o àti gbogbo ẹ̀yin èèyàn gidi ẹ̀yin èèyàn àtàtà tẹ́ ń bá wa bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ yìí. ṣẹgbọ́n àwọn èèyàn gidi tó ń bá wọn bẹ̀bẹ̀ lórí ọ̀rọ̀ yìí wèrè ẹ̀ aláìlọ́pọlọ pé àwọn èèyàn mi ni mo máa ń bẹ̀ yìí ǹjẹ́ wọ́n gbọ́ òun ò ronú bẹ́ẹ̀ ipe àwọn èèyàn wọn ò máa ti ẹ̀gbẹ́ bẹ́ẹ̀. àti olórí ẹbí àwọn ta lọ́lọ́run tí ń ṣe ẹ̀gbọ́n ta lọ́lọ́run tí ń ṣe pé yàyẹ ló bí aáwọ̀ wà láàrin wọn tó lágbára tí aáwọ̀ yẹn wá fẹ́ máa àfẹ́ẹ̀tì kéèsì yìí táwọn apá kan ní oníṣẹ̀ṣe wá fẹ́ fi opportunity yẹn wọlé sáàrin yẹn láti lè bà nǹkan jẹ́ family issue nìyẹn ọlọ́run bá yanjú ẹ̀. Áwọ̀ ti wà láàrin wọn tẹ́lẹ̀ òkè ìgbà tí wọ́n wá mọ̀ pé áwọ̀ ti wà láàrin wọn ó ṣe jẹ́ òun lẹ́wọ́n sọ pé kó wá ba bẹ̀bẹ̀ kó tẹ̀lé ìyá Tanilọ́lọ́run wá sí Ìlọrin ó ṣe jẹ́ òun lẹ́wọ́n sọ pé kó tẹ̀lé ìyá Tanilọ́lọ́run kó tún wá bẹ̀bẹ̀ kí ìyá yẹn tún wá fi abẹ́ julẹ̀ fún yín nílọrin. má ṣe o. àmì ìdúkàn wá nínú ọ̀rọ̀ yìí màmá Tanilọ́lọ́run gbogbo àwọn èèyàn rí ẹ̀ránlẹ̀ ẹ̀ńbẹ̀bẹ̀ ẹ ní great opportunity láti yọ ọmọ yín kúrò nínú àhámọ́ tọmọ yín wà ìyẹn tọmọ yín bá rédí àti yọ rẹ̀ kúrò. ẹ̀rí bó ṣe ń sọ̀rọ̀ bí Ọlọ́run wo jẹ́ kí n sọ̀kọ́ fún ẹ ojú wa báyìí ló máa ṣe gbogbo ẹni tó bá ti ń sọ̀rọ̀ bí Ọlọ́run authoritatively tó ti ń sọ̀rọ̀ bí pé ó ṣú ọ̀fọ̀ òun ojúmọ́ tó mọ́ lọ́la yìí ó ṣú ọ̀fọ̀ òun onítọ̀hún fẹ́ máa bọ́lọ́hún kọ̀ǹpìtì ó máa tẹ́gbẹ̀yìn ni ó ti yé ẹ ó máa tẹ́gbẹ̀yìn ni ó ṣú ọ̀pọ̀ máa tẹ́ àwọn bàbá ẹ tó sọ̀rọ̀ ju bó ṣe sọ yìí wọ́n wà níbi tọ́wọ́ wọn ti ń gbọ̀n báyìí tẹ́sẹ̀ wọn ti ń gbọ̀n tó ń pàkì wọn sórí ṣíà inú ẹ ṣì ń dùn wà á rí i pé o ò lè ṣe kó sọ̀rọ̀ kó má fọwọ́ sí mú ó ti ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn. eléyìí sọ̀rọ̀ ẹ̀bẹ̀ ìgbà tí mo wà lórí program mama Esabod lánàá mama yẹn wá ń bi mí pé alfulanny ẹ lọ fi Tanilọ́lọ́run lẹ̀ mo lè mi kọ́ mo mú ma èmi kan analyse fídíò ni orúkọ mi kọ́ ló wà lórí ẹ̀ tó petition ẹ̀ kò dẹ̀ bí mi lórúkọ jẹ́ ó bú mi o ẹgbẹ́ kò bú mi o ebú mi o dẹ̀ but after àgbà yẹn tó ti rí mi wàláì ó bẹ̀ mí wàláì ó bẹ̀ mí lórí ẹ̀ tí mi dáadáa but ṣe rí ojú àánú ti tèmi àti bí nǹkan ṣe rí kò fẹ́ jẹ́ kémi àwọn èèyàn àwọn oníṣẹ̀ṣe ìjọ tó wá wọ́n bá máa dárúkọ èmi náà máa dárúkọ bá bá dárúkọ èmi náà dárúkọ bá bá dárúkọ èmi náà dárúkọ ẹ jọ̀ọ́ mo fẹ́ láti dìbọ́ǹkì kankan o fídíò tí mo ṣe níjẹta mo rí fídíò yẹn wọ́n ń gbé fídíò yẹn káàkiri wọ́n wá gbé Yahya Gambari àti alájà. ṣe rí ọmọkùnrin ẹ lè bá lẹ̀ tẹ́ bá ń yí síbí ó máa yí sọ̀hún ni ìdí ni pé expertise ni lórí yí pé ká fi orí afẹ́fẹ́ wówó ìgbà tí mo sọ̀rọ̀ sí tí mo sọ pé kò lè ṣe kó má tọrọ bára ó tún tọrọ bára lọ́jọ́ yẹn gọ́gọ́gọ́ ní ó tiẹ̀ da jíìnrere ìwọ ló rán mi iṣẹ́ ìwọ ló rán mi létí nsìn màá tún ẹnìkan afẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ so wọn ò ní tìjú ọ̀nà àtijọ́ àti mú wọn nìyẹn wọ́n dẹ̀ gbọ́dọ̀ ti pẹlẹ mọ́ ó yẹ yín sìn ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ káyé mọ̀ ní pé gbogbo nǹkan tí a bá ṣe ní èní ó máa dìtàn lọ́la gbogbo nǹkan tá a bá fi èní ṣe ọ̀rọ̀ ìtàn ní lọ́la gbogbo róòlù tí ẹ̀gbọ́n Tanilọ́lọ́run Múmínì Yínká Adégbolá tó ṣe nínú ọ̀rọ̀ Tanilọ́lọ́run ó máa dìtàn lọ́la èmi á pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe tó máa sọ wípé ẹ̀gbọ́n ẹ̀ ló tà fún àwọn mùsùlùmí nítorí pé kí ni wọ́n ń lò ó láti fi wọ́ owó láti fi ní Tanilọ́lọ́run lára òun kẹ̀dẹ̀rẹ̀ wèrè òrówó bọ̀tì wọ́n sọ fún pé yá tún ṣe fídíò kó bọ́ síta òun àti bọ́ síta tún ṣe
bọ̀dá ẹ ní sense at least bí mo ṣe ń wò yẹn ti over 40 years ó yẹ kẹ́ ti ní sense but ẹ ní sense alfufu use and dump ló máa fi yín ṣe tí yín ti ta ẹ dẹ̀ dúró ti ọmọ ẹ dúró tọmọ bàbá yín kẹ́ lè gba yín bẹ́ẹ̀ tó bá jáde number 1 enemy lẹ máa jẹ́ fún nítorí ó máa wo orí afẹ́fẹ́ á wo gbogbo nǹkan tẹ́ ti ṣe sẹ́yìn á wá wò pé wèrè níyìn o ẹ ń ṣe ni téèyàn dúró dè èèyàn tó yàn ń sá fún nìyí so ẹ má fẹ́ ní bọ́ọ̀lá jẹ́ ẹ tún ọ̀la yín ṣe. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.